olórí ọmọọba kí ló jẹ olórí ọmọọba kí ló jẹ Alhaji Ayinde Wasiu Dewale ayé ṣe congratulation èmi náà àgbà kí n aṣáájú mo ṣe congratulation mo fàsìkò yìí kí Alhaji Wasiu Ayinde Adéwálé ẹ kú oríire tó yẹ yìí o tó lórí ọmọọba níjẹ̀bú òde tẹ ìjẹ Ọlọ́run bá ṣe kíni á jẹ́ kí olùkọ́ mọ́rí ẹ̀ẹ́dẹ̀rí ẹ̀mí lò pẹ̀lú àṣẹ Èdùmàrè àti ìlú London ni mo ti ń fò ránṣẹ́ yìí o pé ẹ kú oríire ẹ kú tẹ̀síwájú Ọlọ́run á jẹ́ kẹ́ ṣe kíni kẹ́rẹ́ mi lò pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ nínú ọláńlá àti àlàáfíà ó ti rí bẹ́ẹ̀ o àṣẹ ti lórí ẹ̀ alọ́ lórí ọmọọba kí ló yẹ olórí ọmọọba kílẹ̀jì ẹ̀jà kílẹ̀jì. Adéjọ́ wa ní one of them to that side. Okay, sir. I'm telling you, I'm phone with you with you. See,
live connection. Dákun kó màmá ṣe, kò ṣe dákun kó màmá ta, kíyà dákun kó màmá jẹ, Àwùjalẹ̀ bá.